Àkójúmọ́ níbikíbi tẹ́ láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tá a wà yìí fún tòwúrọ̀ tọjọ́ ti tèmi. Mo kí wa pé àkójúmọ́ lẹ́ẹ̀kan sí i lẹ́ni tí ń ṣe ọjọ́ ajé Monday. Ajé àfilẹ̀ gbogbo wa ṣe ibùgbé, ajá àfọ̀dẹ̀dẹ̀ wa ṣe bí ìgbé lágbára Elédùmarè. Ìròyìn fún tòwúrọ̀ yìí òun náà ni mo mú wá sétí ìgbọ̀nyín. Orúkọ oníròyìn ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà. Lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tún ti fohùn lédè sí ìjọba àpapọ̀. Ìsọdọ̀tun orílẹ̀-èdè Nàìjíríà ti di ìsọ̀rètínù nínú ìṣèjọba Tinubu fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan lára àgbààgbà ilẹ̀ Òkè Ọya ló sọ bẹ́ẹ̀. Ogunlọ́gọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ló ti wà ní ìpínlẹ̀ Èkìtì àti ààlà ìpínlẹ̀ Kwara látàrí ìjà ilẹ̀ tó ń wáyé láàrin ìlú méjèèjì ní lemọ́lemọ́. Ọwọ́ tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta ní orílẹ̀-èdè Thailand lórí ẹ̀sùn pé wọ́n ń gbé egbògi olóró ní orílẹ̀-èdè náà. Bàbá àgbàlagbà kan ló kú sójú òpópónà ní ìpínlẹ̀ Èkó tí òkú rẹ̀ tó sì ń ráre níbẹ̀. Pásítọ̀ yarí kanlẹ̀ pé òun ò ní dá àsìtẹ̀ owó tó wọnú àsùnwọ̀n òun padà. Ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa wa ni. Ní ilẹ̀ òkèrè, ààrẹ orílẹ̀-èdè Iran ti jáde láyé lẹ́yìn ìjàmbá ọkọ̀ ojú òfurufú tó wáyé. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tún ti fohùn lédè sí ìjọba àpapọ̀. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí NLC National Labour Congress lábẹ́ ẹni tó jẹ́ olórí àgbà fún àjọ náà Joy Ajaero wọ́n ti fi ohùn lédè sí ìjọba àpapọ̀ lórí ẹ̀kúnwọ́ owó èyí tí wọ́n béèrè látọ̀dọ̀ ìjọba àpapọ̀. Bí ẹ bá gbàgbé, ní ọ̀sẹ̀ tí a lò tán yìí ó ní ìpàdé mọ̀ńkẹ́lẹ̀ kan ẹlẹ́ni mẹ́tàdínlógójì kan tí wọ́n ṣe ní ìlú Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí, níbi tí wọ́n ti ní wọ́n fẹ́ fi ojú okòó sọ̀ọ́dúnrún lórí ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n tí ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ náà tí wọ́n fárígá tí wọ́n sì bínú jáde kúrò nínú ìpàdé ọ̀hún látàrí pé owó tí wọ́n ní ìjọba àpapọ̀ ó fẹ́ fi sílẹ̀ fún àwọn gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó òṣìṣẹ́ ó kéré jọjọ tí ó sì ta àbùkù àwọn ló tún dín ìjọmọlú àbí àwọn kù pẹ̀lú bí ìjọba àpapọ̀ ti sọ wípé owó tó dín méjì ní àádọ́ta ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 48,000 naira ó ní àwọn fẹ́ ṣe ní àfikún fún owó àwọn òṣìṣẹ́, èyí tí àwọn òṣìṣẹ́ náà fi fọn mọ́ wípé kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni àwọn kò fi ara mọ́. Èyí ló fà á tí wọ́n tún fi wá bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde lánàá òde yìí tí ń ṣe ọjọ́ àìkú látẹnu ẹni tó jẹ́ alukoro wọn tó gba ẹnu ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ náà sọ̀rọ̀ wípé bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti ṣe tí àwọn fẹ́ wípé parí oṣù yìí tí ń ṣe ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tá a wà yìí kò sí àní-àní yẹ̀kínì kan sì lè yẹ wípé dandan ni fún àwọn láti gùnlé ìyanṣẹ́lódì àfi tí ìjọba àpapọ̀ tí wọ́n bá mú àdéhùn wọn ṣẹ lórí ẹ̀kúnwọ́ owó tí àwọn ń béèrè tí yóò sì tẹ́ àwọn lọ́rùn dáadáa. Ìsọdọ̀tun orílẹ̀-èdè Nàìjíríà ti di ìsọ̀rètínù nínú ìṣèjọba Tinubu fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan lára àwọn àgbààgbà ilẹ̀ Òkè Ọya ló sọ èyí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó wáyé ní àná Sunday tí ń ṣe ọjọ́ àìkú ní orí tẹlifíṣàn Channels tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀kan lára àwọn àgbààgbà ilẹ̀ Òkè Ọya ọ̀hún, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀jọ̀gbọ́n Usman Yusuf
tó jẹ́ akọ̀wé tẹ́lẹ̀ rí fún National Health Insurance Scheme tó tún wà ní ara àwọn àjọ Northern Elders Forum NEF òní ó sọ èyí di mímọ̀ lásìkò tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ti ń lọ lọ́wọ́ lórí tẹlifíṣàn Channel níbi tí ó ti ń ṣe ní àlàyé wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ìrètí náà pẹ̀lú ìlérí tó ṣe ṣáájú kí ètò ìdìbò tó wáyé wípé òun yóò sọ ìgbà Nàìjíríà òun sọ di ọ̀tun bóun ó tún Nàìjíríà sọ bí ẹni tó ń sọ ìgbà ohun gbogbo yóò sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní ìbànújẹ́ ọkàn àti ẹ̀dùn ọkàn ló wá jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe já sí pé ìṣèjọba ọ̀hún ó ní ó ti kó rẹ̀wẹ̀sì ọkàn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pẹ̀lú bí ohun gbogbo ṣe di ohun tó ń le dàndé ju ti àtẹ̀yìnwá lọ ṣáájú kí ìjọba rẹ̀ kí ó tó bẹ̀rẹ̀ ó ṣe ní àlàyé wípé lórí ètò ọrọ̀ ajé kò sí àtúnṣe àbí àyípadà bí kì í ṣe wípé ìfàsẹ́yìn èyí tó gbópọn ó ní ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti mú bá ó ṣe àlàyé tẹ̀síwájú ó ní lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ epo èyí tí wọ́n yọ kúrò láì ní ètò gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó ní ó tún ṣe okùnfà àti ìjàmbá tó pọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní inú gbogbo ọmọ orílẹ̀-èdè yóò dùn sí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bó ṣe wa ọkọ̀ orílẹ̀-èdè yìí lọ sẹ́yìn pátápátá ju ti àtẹ̀yìnwá lọ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń jìyà tí wọ́n sì ń tò lórí ìlà tí ó gùn lọ gbọ̀nràngbọ̀nràn láti gba ìrẹsì tó jẹ́ ti agolo méjì tó ń jẹ́ nǹkan ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ó ní gbogbo èyí ó ní ó ti mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ ìrètí nù nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wàyíò ẹni tó jẹ́ Usman Yusuf ọ̀jọ̀gbọ́n yìí ó wá ní tí òun lè gba ìjọba àpapọ̀ nímọ̀ràn ni wípé kí ó ṣe ìfẹ́ inú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ó sì gbìyànjú láti yọ wọ́n kúrò nínú àjàgà èyí tí ó kó wọn jù sí. Ogunlọ́gọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ló ti wà ní ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Kwara látàrí ìjà ilẹ̀ tó wáyé láàrin ìlú méjèèjì ní lemọ́lemọ́ ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Èkìtì Táíwò Ọlátúbọ̀sún ó sọ èyí di mímọ̀ lánàá òde yìí pẹ̀lú bí ó ṣe ṣe ní àlàyé wípé àwọn olùgbé ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Kwara àti Obo ẹ̀dá Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì àti Obo Ayégún ní ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ti jọ ní ìjà láàrin àwọn méjèèjì lórí ilẹ̀ tí wọ́n ń jà sí ó ṣe ní àlàyé wípé ní ìjọba ìbílẹ̀ Ìleje méje ti ṣe ẹ̀dá Oníyọ̀ ó ní wọ́n ti ṣe ìkọlù sí àwọn èèyàn ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sì ti gbẹ̀mí ẹnìkan látàrí wípé wọ́n ń jà sí ààlà ilẹ̀ wípé èmi mo ní ìwọ ló ní ẹni tó jẹ́ ọba fún ìlú ẹ̀dá Oníyọ̀ ọba Julius Awolola ó ṣe ní àlàyé nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé àwọn olùgbé ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ti kọ́kọ́ ṣe ìkọlù sí sẹkítẹ́ríàtì ti ìjọba ìbílẹ̀ Èkìtì tí ń ṣe Ìleje méje níbi oṣù mélòó kan sẹ́yìn tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn léṣe ó ní látìgbà náà ó ní àwọn agbófinró ti ń sọ sẹkítẹ́ríàtì ọ̀hún tó sì jásí wípé kò fún wọn láǹfààní láti lọ sọsẹ́ níbẹ̀ lánàá òde yìí tí wọ́n tún ṣe ìkọlù sí àwọn ó ní ọjọ́ àbámẹ́ta sátidé ó ní ìkọlù náà wáyé tí ó sì tún fi di ọjọ́ àìkú Sunday tí ń ṣe àná yìí ó ní wọ́n ṣekú pa ènìyàn kan ní agbègbè náà lásìkò tí wọ́n ń fa wàhálà lórí ilẹ̀ ọ̀hún èyí ló wá fà á tó fi kọ lẹ́tà ìta gbangba sí ìjọba ìpínlẹ̀ Èkìtì láti rán àwọn ẹ̀ṣọ́ aláàbò tó péye wá sí gbogbo agbègbè náà kí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn bẹ̀ tí ó ń jọba lé lórí kí ó lè tò kí ó sì lè bò dáadáa èyí ló wá fà á tí ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn fi wá sọ di mímọ̀ wípé àwọn ti kó àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ọmọ ogun ilẹ̀ yìí tí ń ṣe àwọn sójà àti òbítíbitì àwọn ọlọ́pàá sí gbogbo agbègbè tí ìkọlù náà tí ó ti wáyé bákan náà ló ní àwọn ti pe àwọn ti ìpínlẹ̀ Kwara náà láti ṣe àlàyé ọ̀rọ̀ náà fún wọn tí wọ́n sì ti kó àwọn àmọ̀tẹ́kùn àti sójà tó fi mọ́ àwọn agbófinró sí ààlà ìlú méjèèjì tó sì jásí wípé àlàáfíà yóò padà sípò láìpẹ́ yìí ẹni tó jẹ́ kọmíṣánná fún
ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu ó sọ di mímọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn bẹ́ẹ̀ ni ètò ààbò tó péye ó ti wà lórí dúkìá àti ẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì pẹ̀lú bí ìkọlù náà bí kò ṣe ní di ohun tí yóò tún padà wáyé mọ́. Ọwọ́ ti tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta ní ilẹ̀ Thailand lórí ẹ̀sùn egbògi olóró. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta yìí ò ní wọ́n ti há sí inú àhámọ́ ìjọba orílẹ̀-èdè Thailand pẹ̀lú bí wọ́n ṣe ṣe ní àlàyé pé wọ́n ń gbé ní agbègbè Phuket ní Thailand. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pe orúkọ wọn ní Solomon, Ọ̀gádìmà àti Arizin ó ní wọ́n ti jìngìrì nínú egbògi olóró gbígbé àti lílò pẹ̀lú títà rẹ̀ ní orílẹ̀-èdè Thailand. Àwọn olùgbé orílẹ̀-èdè náà ni wọ́n mú ẹjọ́ náà lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n sọ wípé arákùnrin kan tó wá láti orílẹ̀-èdè Russia tí orúkọ rẹ̀ ń jẹ́ Davis ó ní ó ti jìngìrì nínú egbògi olóró títà fún àwọn ènìyàn nínú ọjà kan èyí tí ó farasin kò sí tí àwọn ọlọ́pàá náà sì dọdẹ arákùnrin Davis yìí tí wọ́n fi lọ ṣe àbẹ̀wò sí ilé ìtajà rẹ̀ tí wọ́n sì ní àwọn fẹ́ ra egbògi olóró lọ́wọ́ rẹ̀ láì mọ̀ wípé àwọn agbófinró ni òun fẹ́ ta nǹkan fún. Ó ta egbògi olóró náà fún àwọn agbófinró náà ní owó tó pọ̀ tí àwọn agbófinró sì fi páńpẹ́ òfin mu lẹ́yìn tí wọ́n ti rí ìwádìí wọn pé lótìtọ́ àti lódodo ó ní ó ti di ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ń ta egbògi olóró ọ̀hún. Ọmọ orílẹ̀-èdè Russia náà Davis ó ní ó sọ wípé òun nìkan kọ́ ni òun yóò dá ìyà ẹ̀ṣẹ̀ yìí jẹ wípé òun ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì kan tó já sí wípé àwọn ni wọ́n máa ń ṣe alágbàtà tí wọ́n máa ń gbé egbògi olóró náà fún òun léyìí tó fi dárúkọ Ọ̀gádìmà àti Arizin tí wọ́n sì lọ fi páńpẹ́ òfin gbé àwọn méjèèjì ní agbègbè Phuket ní orílẹ̀-èdè Thailand. Nígbà tí ọwọ́ ìwádìí dùn àwọn méjèèjì náà dáadáa wọ́n ní kì í ṣe àwọn nìkan o páwọn ní bàbá àṣàlẹ̀ tó já sí wípé òun ni àwọn ń jíṣẹ́ fún lórí gbígbé àti lílò àti títà egbògi olóró náà tí wọ́n sì pe orúkọ rẹ̀ ní Solomon èyí tí wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n sì ní láìpẹ́ àwọn yóò dojú wọn kọlé ẹjọ́ láìsí àní-àní. Bàbá àgbàlagbà kan ló kú sí ojú òpópónà ní orílẹ̀ Ìgànmú nípínlẹ̀ Èkó tí òkú rẹ̀ sì ti di ntòńláre ní ojú òpópónà náà. Ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ògúntádé Ògúnsínà Fálétí ó ní àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ti ké gbàjarè sí ìjọba àpapọ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó lórí òkú rẹ̀ tó wà ní ẹ̀bá ọ̀nà ní abẹ́ bíríìjì ní orílẹ̀ Ìgànmú léyìí tí wọ́n ní ó ti ń rùn káàkiri báyìí. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá oníròyìn sọ̀rọ̀ wọ́n ṣe ní àlàyé wípé ní ọjọ́ Sátidé èyí tó kọjá lọ́sẹ̀ tó lọ tán yìí ó ní bàbá náà kàn ṣàdédé jókòó sí abẹ́ bíríìjì ọ̀hún tí àwọn tó ń lọ tó ń bọ̀ sí wọn pé bàbá náà kì í ṣe wèrè kí wọ́n ló mú un tó fi lè jókòó sí abẹ́ bíríìjì yìí láì ní ibi tí ó ń sùn àbíbi tó ń gbé. Èyí ló fà á tí wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ wá bàbá náà lẹ́nu wò tí ó sì ṣe ní àlàyé pé ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni òun tí wọ́n sì jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ gangan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n bi léèrè pé mọ̀lẹ́bí àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ ńkọ́ ó sì ní kàkà tí yóò fi sọ̀rọ̀ níṣe ni omi rí tí omijé gbígbóná sì ń jáde ní ojú rẹ̀. Ṣùgbọ́n o wọ́n ní ó fún àwọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nọ́mbà ìpènisí ọ̀hún tó jẹ́ ti àbúrò rẹ̀ tí ó wà ní ilé. Wọ́n ní bí wọ́n ṣe pé àbúrò rẹ̀ tí wọ́n ṣàlàyé pé ẹ̀gbọ́n yín ló wà ní ibi báyìí báyìí tó já sí pé kò nílé kò sì ní ibi tó ń sùn. Wọ́n ní èsìn tí àbúrò rẹ̀ yóò fọ̀ náà ni wípé ẹ fi í lẹ̀ ẹjẹ́ ó wà ń bẹ̀ kò kú ṣe àǹfààní fún gbogbo àwọn mọ̀lẹ́bí àti ará rẹ̀ nígbà tí owó ń bẹ lọ́wọ́ rẹ̀ àtìgbà tó wà ní Ṣàngó Òde pé kí wọ́n fi lẹ̀ kí ó máa ráre. Lẹ́yìn tí wọ́n ní bàbá náà ni ó ṣe òjòjò díẹ̀ tí ikú sì gba ẹ̀mí rẹ̀ ní ọjọ́ Sátidé tí wọ́n ń sọ yìí. Lẹ́yìn tí wọ́n ní lẹ́yìn bíi ọjọ́ mélòó kan tí wọ́n rí ẹni gbé òkú rẹ̀ òní ó ti ń rùn ní ojú òpópónà náà tí wọ́n sì fi wá ránṣẹ́ pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n pe nọ́mbà àwọn lọ́jọ́ kìíní àná tí àwọn ọmọ àti ìyàwó sì ń sọ wípé ẹ fi òkú bàbá àwọn lẹ̀ fún ti ìjọba ìpínlẹ̀ Èkó kí ó ṣe àmójútó àti ètò tó tọ́ tó yẹ lórí òkú bàbá àwọn.
wọ́n ṣe ní àlàyé pé àwọn kò jẹ àǹfààní rẹ̀ nígbà kankan rí pẹ̀lú bó ṣe ní owó nígbà tí ègún sì ń bẹ ní ara rẹ̀, kò tọ́jú ẹnikẹ́ni, bẹ́ẹ̀ ni kò fi owó mọ ẹnikẹ́ni. Ìgbà tó wà láyé kò ṣàǹfààní, òkú rẹ̀ kò lè wúlò fún àwọn, kí ìjọba ìpínlẹ̀ Èkó kí ó mójútó òkú bàbá àwọn. Èyí ló fà á tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀rọ̀ náà àti ìṣẹ̀lẹ̀ náà ṣe ojú wọn fi wá ń sọ wípé ní tí àwọn ọmọ náà ṣe ó kù díẹ̀ káàtó, tí àwọn míì sì sọ wípé ẹ̀san ló dé, pé ọjọ́ alẹ́ tán sọ pé kò jìnnà òun náà ni ó dé sí bàbá àgbàlagbà náà tí òkú rẹ̀ fi di ohun tó ń ráre ní ìta gbangba. Pásítọ̀ kan ló ti yarí kanlẹ̀ báyìí pé òun ò ní dá àsìtẹ owó tó wọ inú àsùnwọ̀n rẹ̀ padà. Ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa wa òun ni òun rí gbà. Lórí fọ́nrán móhùnmáwòrán tí ń lọ káàkiri, ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń fi fọ́nrán náà níbi tí àwọn agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n fi wá gbé pásítọ̀ kan ní ilé pẹ̀lú arákùnrin kan tí wọ́n sọ nínú fọ́nrán náà wípé òun fẹ́ fi owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà sọwọ́ sínú àsùnwọ̀n pásítọ̀ náà, ṣùgbọ́n òun ṣètì tẹ mílíọ̀nù kan náírà sínú àsùnwọ̀n náà, èyí tó ní òun béèrè fún ìdápadà owó tó kù lọ́wọ́ pásítọ̀ ọ̀hún, tí pásítọ̀ náà sì fi àkíkọ́rí pé oore ọ̀fẹ́ ni òun rí gbà, òun kò lè dá owó kankan padà. Ẹni tó ní owó náà tó jẹ́ ọmọ ìjọ pásítọ̀ ọ̀hún, ó ní òun ti rawọ́ ẹ̀bẹ̀ sí pásítọ̀ náà ní mọ̀ńkẹ́lẹ́ pé kí ó dá owó ọ̀hún padà, ṣùgbọ́n kí wòlíì náà fi àkíkọ́rí pé oore ọ̀fẹ́ ni òun rí gbà, òun kò sì lè dá irú owó náà padà, tó mú kí ó fi lọ́ọ́ fi ọlọ́pàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ gbé pásítọ̀ náà ní ilé rẹ̀, tí ó sì di ní tó ń jà rìnrìn káàkiri lásìkò tá a fi ń kó ìròyìn náà jọ. A kò mọ orúkọ wòlíì ọ̀hún àbí ilé ìjọsìn náà, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ti di ohun tó ń tàn káàkiri tó fi mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa àwọn ajínrere tó jẹ́ sí pé irọ́ lásán àtijẹ àtimu ni wọ́n bá káàkiri. Lórí ìròyìn ilẹ̀ òkèrè, ààrẹ orílẹ̀-èdè Iran òní wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ti jáde láyé báyìí lẹ́yìn ìjàmbá ọkọ̀ ojú òfurufú tó wáyé. Ààrẹ orílẹ̀-èdè Iran tí orúkọ rẹ̀ jẹ́ Ibrahim Raisi òní wọ́n sọ náà ṣe ní àlàyé wípé òun àti àwọn mínísítà kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè náà ni wọ́n jọ wà nínú bàálù ọ̀hún tí ó jábọ́ ní àsìkò tí ó ń ṣe àbẹ̀wò sí ìlú Azerbaijan ní orílẹ̀-èdè Iran náà, tí wọ́n sì ní ní tó ṣokùnfà bí bàálù náà ṣe jálulẹ̀ gan ó ní àwọn kò tí ì mọ̀ báyìí pẹ̀lú bí ìwádìí ṣe ń lọ, tí wọ́n sì ṣe ní àlàyé wípé ààrẹ orílẹ̀-èdè Iran náà ó ní ó ti jáde láyé, ṣùgbọ́n wọ́n ní àwọn kò tí ì mọ̀ pàtó ní tó fà á, bẹ́ẹ̀ ni wọn kò tí ì kéde rẹ̀ jáde síta gbangba ní orílẹ̀-èdè Iran náà. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí. Ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà, ẹ̀yin náà a kí yín pé ẹ kú ìfẹ́ tí ẹ fi bá wa jẹ́ lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wà yìí. Mo kí wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí àsìkò ojúmọ́ títí di ìgbà tí n tún máa padà mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi kò yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ̀yà ṣẹ́lẹ̀ ní o.